àwọn òṣèré tíátà ń ṣèdárò Allwell Ademola tó jáde láyé lẹ́ni ọdún 43. ikú òdọ́jọ́ bẹ́ẹ̀ làrùn òdóṣù láti àná ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 27 oṣù kejìlá yìí tí gbajúmọ̀ òṣèré tíátà ní Allwell Ademola tó mà ti kílẹ̀ ayé yìí pódìgbà ó ṣe ń làwọn akẹgbẹ́ rẹ̀ ó ní wọ́n ti ń ṣe ìdárò rẹ̀. ìròyìn ikú Allwell ó mà mì orí ayélujára tìtì torí òjijì ó mà ló mà bá ọ̀pọ̀ èèyàn tó mà gbọ́ ìròyìn náà. ohun tó wá ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu ó mà ní wípé gbajúmọ̀ òṣèré náà ó sì ṣe fídíò kan nínú èyí tó ti kọrin wípé òun yóò máa la ọdún yìí jà ní bí ọjọ́ kan sí àsìkò ikú rẹ̀. orin bàbáàrà pẹ̀lú àkọlé bí a bá ń joyin bí a bá ń jadùn ká má gbàgbé pé àjèjì la mọ̀ jẹ́ nílé ayé yìí. ó ní Ọdúnládé Adékọ́lá ó mà ló mà fi bẹ̀rẹ̀ ìdárò tiẹ̀ lójú òpó Instagram rẹ̀. Ọdúnládé mà pariwo orí òun ó sì lu àwòrán tó ṣe àpèjúwe pé inú òun má bàjẹ́ ọkàn òun sì rèé ó sì gbọgbẹ́ gidi gan lójú òpó rẹ̀. Adékọ́lá ó wá gbàdúrà pé kí Elédùà kó tẹ́ Allwell sí afẹ́fẹ́ rere. ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré tampan Adémọ́lá Amusan ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mr. Nothing ó mà sọ wípé ọkàn òun mà wúwo nígbà tó ń gbọ́ nípa ikú Allwell. Mr. Nothing ni a ti pàdánù Allwell Ademola akọ́ṣẹ́mọṣẹ́ olóòtú eré adarí eré àti akọrin. Allwell ó ti fi ipa tí kò lè parẹ́ ó ti fi lélẹ̀ nínú ayé gbogbo èèyàn tó mọ̀ ọ́. Allwell ó wá sáyé ó sì ọ̀pọ̀ nǹkan ó sì jẹ́ ìwúrí fún ọ̀pọ̀ èèyàn. a ò lè gbàgbé rẹ láéláé o sunre o. ìbéèrè ó ní Ìyábọ̀ Òjó òun ló fi bẹ̀rẹ̀ ìdárò tiẹ̀ nígbà tó sọ pé Ọlọ́run kí ló dé táwọn èèyàn rere wọ́n ṣe ń kú ní rèwerèwe. Ìyábọ̀ ní kàyéfì ó ní ikú Allwell ó mà ló mà jẹ́ fún òun àmọ́ ó sọ wípé kò sẹ́ni tó lè bá Ọlọ́run ro ẹjọ́. gbajúmọ̀ òṣèré náà ó wá gbàdúrà wípé kí Allwell kó máa sinmi láyà olùgbàlà rẹ̀. Múyìwá Adémọ́lá ní tiẹ̀ ó sọ wípé ìròyìn ikú Allwell ó mà jẹ́ ọ̀kan lára ìròyìn tó mà bà òun nínú jẹ́ jùlọ o. àgbà òṣèré náà ó ní mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè kọ ṣùgbọ́n tí mo bá ṣì ọ́ lọ́nà kọnà foríjì mí. ẹ jẹ́ ká máa rántí pé ọjọ́ kan ń bọ̀ báyìí tí gbogbo wa náà yóò kú. ọkàn mi gbọgbẹ́ mo sì fẹ́ kó fúyẹ́. èmi náà ti dáríjì ẹnikẹ́ni tó bá ṣẹ̀ mí lọ́kàn mi. ẹ jẹ́ ká máa lépa àlàáfíà torí kò sí nǹkan kan nínú ayé yìí sunre o. Allwell Ademola Fẹ́mi Adébáyọ̀ náà kò mà gbẹ́yìn nínú àwọn òṣèré tó ṣèdárò Allwell. ó sọ lójú òpó Instagram rẹ̀ pé ikú Allwell ó mà bà òun nínú jẹ́. ó ní ikú tó jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀pọ̀ èèyàn ni torí lójijì ó mà ló mà ṣẹlẹ̀. Adébáyọ̀ ó wá kẹ́dùn pẹ̀lú ẹbí ọ̀rẹ́ àti gbogbo èèyàn tí ikú Allwell tó mà kàn. ó gbàdúrà pé kí Elédùà kó tẹ́ sí afẹ́fẹ́ rere o. kí Ọlọ́run Elédùmarè kó bá tẹ́ sí afẹ́fẹ́ rere kó má ṣe ikú náà kó má ṣe ní àkúfà fẹ́nìkọ̀ọ̀kan wa o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú pọ̀pọ̀ sí ọdún Kérésìmesì ọdún ìyàbò fẹ́nìkọ̀ọ̀kan wa o.